Mo kí gbogbo wa kú dédé àsìkò yìí. Mo kí wa ní ìjẹ́ ọkùnrin, bẹ́ẹ̀ mo kí wa lóbìnrin, mo sì kí wa lọ́mọdé, mo kí wa lágbàlagbà, mo kí wa pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Òní lọ́jọ́ àbámẹ́ta, èmi àti ń rè gbogbo tá a ti ní láti jọ́ ẹ̀tọ́ wa ọ̀tí ìbá láti wákàtí ó wọ ilẹ̀ ọkọ̀ èmi àti ń kó bẹ̀rẹ̀ sí ní bá. Ojú yóò ní fọ́, etí yóò sì ní di. Mo kí wa káàbọ̀ sí kànnì ẹ̀yà Yorùbá World TV. Àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Lágbára Ọlọ́run bá aburú oníṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa, àdúrà ẹnìkọ̀ọ̀kan wa pátá báyìí ni yóò gbà. Lórí ohun tó ń jà rìnrìn lórí ayélujára láàrin ìlú Ìbàdàn àti ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà, pàápàá jùlọ láàrin àwọn ọba méjèèjì, pé èmi ló yẹ kí n jẹ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba, ìwọ kọ́ ló yẹ kó jẹ́, kò yẹ kó jẹ́ èyí tó yẹ pé wọ́n máa jẹ títí láéláé nílùú Ọ̀yọ́, tó jẹ́ pé ọ̀rọ̀ náà ti ń fa gbọ́n mi sí omi òtó láàrin àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti àwọn ọmọ ìlú Ìbàdàn. Ìyẹn ló mú mi tí mo fi jáde, torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé èmi ẹ sábà kúfùrì jáde, ṣùgbọ́n tí n bá rí wípé n tó yẹ kí n sọ̀rọ̀ lé lórí tí mo dẹ̀ rí pé yóò mú ọgbọ́n kan tàbí méjì dìmọ́ wá òní mo mọ́ fi ń jáde. Àkọ́kọ́ mo kọ́kọ́ kí orí adé méjèèjì pé kábíyèsí o, kí adé ó pẹ́ lórí ẹ̀yin méjèèjì, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ yín, káṣí ó pẹ́ lẹ́nu yín kánni kése, kẹ́sìn ọba yín kó jẹ kó pẹ́ o, kírùkẹ̀rẹ̀ ọba yín kó di òkìní lágbára Ọlọ́run ọba Elédùmarè. Mo kí yín kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Mo kí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, ọba Owólabí Ọlákùlẹ́yìn, kábíyèsí bàbá. Mo kí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, ọba wa Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé, mo kí bàbá o kábíyèsí, kádé ó pẹ́ lórí yín o. Mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin ìjòyè náà, mo kí ẹ̀yin afọbajẹ pátápátá, mo kí ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, mo kí ẹ̀yin alẹ́nulọ́rọ̀ pátápátá, gbogbo yín pátá mo kí o, gbogbo ọmọ Ìbàdàn pátá mo kí, mo sì kí àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà, mo kí gbogbo yín o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, mo fẹ́ yé kí a farabalẹ̀, ká fi ara balẹ̀ ká gbọ́ dáadáa. Ẹ̀yin àgbàlagbà lẹ máa ń sọ pé bí ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọbẹ̀. Ẹ rí wípé àwọn ọ̀tá wọ́n ti ń rí ààyè wọ àárín wa nílẹ̀ kóòtù òjíire, ó dẹ̀ yẹ ká fura. Torí pé ẹ̀yin àgbàlagbà lẹ ní pánsá ò fura pánsá jáná, àjà ò fura àjà jìn, bí onílé ò bá fura olè ní oko. Ẹ wo orí tó ṣẹlẹ̀ ń jóní, wọ́n ní ọba Ọ̀yọ́ tí ń ṣe kábíyèsí ikú bàbá yèyé Ọ̀wọ́adé kò dìde fún Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì kábíyèsí. Àwọn kan tó jẹ́ pé bí ọ̀tá kóòtù òjíire wọ́n gba ọ̀rọ̀ náà tó jẹ́ pé in tí ò tó kí àwọn èèyàn gbà bí ẹni gbàgbọ́ ọtí, wọ́n gbàǹgbà náà látàrí pé wọ́n fẹ́ rí àárín wa wọ̀ nílẹ̀ kóòtù òjíire. Ìdí nìyẹn tí mo fi sọ pé pánsá ò fura pánsá jánà, àjà ò fura àjà jìn, bó nílé wa ò bá fura olè oko. Ẹ rí pé nílẹ̀ kóòtù òjíire gbogbo tí è ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. À ń jiyàn gbé àfi ń pawó ni, kì í ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire tẹ́lẹ̀tẹ́lẹ̀. À ń pààyàn àfi ń sowó ni, kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nílẹ̀ kóòtù òjíire tẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ bí ọmọ àlè Yorùbá ti ń wọ àárín wa. Ìdí nìyẹn tá a gbúdọ̀ fi ṣọ́ra. Mo bá yẹ kí kankan yé wa, kábíyèsí ìlú Ọ̀yọ́, kábíyèsí Olúbàdàn, Ọlọ́run ó jẹ ẹgùn lẹ́mìí lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ní kánjú kú, ìlú Ìbàdàn ò sì ní bàjẹ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́. Mo bá jẹ́ kí nǹkan kan kọ́kọ́ máa yé wa wípé kò sí ipò tó léwu ká dìmú lé ayé yìí, ọjọ́ kan ó jọ kan tó jẹ́ pé a fi kò náà lẹ̀. Ipò tẹ́ ẹ wà ń bẹ̀ lónìí, àwọn kan ti jẹ́ ṣáájú yín, nígbà tí wọ́n lọ tán ilẹ̀ yìí débẹ̀. Lẹ́nu ìgbà táwa náà délé ayé, àwọn tá a ti mọ̀ tí wọ́n ti jẹ Olúbàdàn wọ́n ti lé. Lẹ́nu ìgbà tí mo dé Ìbàdàn ní 2013, àwọn tó ti jẹ́ bóyá bí ẹlẹ́kẹ̀ẹ́ta lélẹ̀, ẹlẹ́kẹ̀ẹ́rin, torí pé bàbá Odùgadé onímọ̀bá, lẹ́yìn náà bàbá wa Látúnjí, bàbá wa tí wọ́n wà ní Àlíwò, pẹ̀lú bàbá wa tí wọ́n wà Mẹ́sìkọ́lọ̀ jí ẹgùn lẹ́mìí. Bẹ́ẹ̀ náà nílùú Ọ̀yọ́ Aláàfin, a mọ̀ bàbá wa ikú bàbá yèyé, bàbá wa Adéyẹmí, a mọ̀ wọ́n. Lẹ́yìn náà ni bàbá wa Ọ̀wọ́adé bọ́ síbẹ̀. Àwọn kan náà ń lopò yẹn lánàá tó jẹ́ pé wọ́n padà fi ilẹ̀. Ẹ̀yin náà tẹ́ wà ń bẹ̀ lónìí, ẹ̀yin náà ó fi ilẹ̀ lọ́jọ́ kan, torí pé awáyé mọ̀ lọ́kàn òsì, ṣùgbọ́n lọ́wọ́ ní jẹ́ kí gbogbo akákanjú kú. Ṣùgbọ́n mo kẹ̀fẹ́ gáwó pé ipò tá à ń jà sí tó jẹ́ pé àwọn ọ̀tá fẹ́ mọ torí ẹ̀ kan máa rí àárín wa wò, ipò ayé lásán lásán tí ó lọ ni. Bébí ṣe wà yìí, èmi ẹ bá yẹn dupò, tí n bá ti rí owó ìyẹn ló bá mi, èmi ẹ bá yẹn dupò kankan pé ẹ yá jẹ olórí ibìkan, èmi ẹ sáré fún oyè. Lóòótọ́ àwọn kan lè máa ní ọbẹ̀ ẹ̀tọ́ wọn náà ń jà fún ẹgbẹ́ nìkan, ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé yes, ipò ayé lásán lásán ni.
in tó yẹ kí a máa sáré oní bí ìlú òǹkálukú wa bí ó ṣe tòrò tẹ́kù òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ tọ́mọ ènìyàn ò fọ̀n bí ọmọ ènìyàn tí aláboyún ilé tí ó bí wẹ́rẹ́ tágàngán tí ó tọ́ wá àlàbòsùn. ìyẹn ló yẹ kí gbogbo wa ká máa sáré ipò ayé lásánlásán tó yẹ pé àfọwọ́bà fi ilẹ̀ ni. kò yẹ ká jẹ́ pé nítorí ipò ayé lásánlásán ká wá torí ẹ̀ ká fẹ́ máa jẹ́ kí àwọn ọ̀tá kan máa rí àárín wa wò tó fi lè padà bí ogun. kò yẹ ká jẹ́ kí eléyìí kó wọ àárín wa. in tó yẹ ká máa sáré de bí ètò ààbò tó ti mẹ́ẹ̀ nílẹ̀ Kóòtù Òjíire bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀. bẹ́yìn ọba bẹ́ẹ̀ ṣe forí korí bẹ́ẹ̀ ṣe fi kùlùkù tí gbogbo nǹkan bí ó ṣe máa lọ ní mẹ̀lọmẹ̀lọ nílẹ̀ Kóòtù Òjíire ló yẹ ká máa sáré. kì í jẹ́ wípé ká máa wípé ọba kan ju ọba kan lọ eléyìí láṣẹ jù lọ eléyìí lágbára jù lọ, ìyẹn kọ́ la fẹ́ jẹ. bí kì í ṣe wípé kẹjọ fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ kílẹ̀ Kóòtù Òjíire kó sì máa tùbà kó máa tùṣe lọ. bàbá wa ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà bàbá wa kábíyèsí Akeem Ọwọ́adé bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa Ọlákùlẹ́yìn bàbá kádé ó pẹ́ lórí yín o. ẹ dákun ẹ jọ fọwọ́sowọ́pọ̀. ọmọ ni kábíyèsí Ọwọ́adé jẹ́ sí ta bá ní ká wò tí èsì ti pọ̀ ọba ọmọ náà jẹ́, ṣùgbọ́n látàrí ipò Aláàfin tí wọ́n wà ẹ ti jọ di pé bóyá kábíyèsí ni yín, ṣùgbọ́n bàbá wa Ọwọ́adé ẹ jọ jókòó ẹ rí wọn gẹ́gẹ́ bí bàbá bó jẹ́ aláṣẹ ni yín, torí pé ipò tẹ́ ẹ ti wà yẹn ó ti jí ẹ di bàbá. ẹni tó tó yín bí lọ́mọ ó ti dọmọ fún yín, ẹni tó tó bí yín níyà ó ti jẹ́ ọmọ fún yín, torí pé ipò tí Ọlọ́run bá gbé yín sí. ṣùgbọ́n ẹ jọ fọwọ́sowọ́pọ̀ ìyẹn àti bàbá wa kábíyèsí kẹjọ jókòó tùbínú bí ẹ má jẹ́ káwọn ọ̀tá kí wọ́n rí àárín wa wò nílẹ̀ Ìbàdàn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwa ò ní rógun lágbára Ọlọ́run bá o, a ní rógun lágbára Ọlọ́run sì jẹ́ kí gbogbo yín kẹ́pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ o, ẹ ní bá wọn kú rèwerèwe lágbára Ọlọ́run. mo dúpẹ́ lọ́wọ́ gbójú tó omi pátápátá, ojú tẹ fún omi ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi etí náà ò ní di níjọ́rú gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára Ọlọ́run bá Elédùmarè. mo kí wa lẹ́ẹ̀kan sí níkànnì Ẹ̀yà Yorùbá TV náà lẹ́tí wò wá fún àǹfààní ẹ̀yẹ tẹ̀sẹ̀ tó darapọ̀ mọ́ wa lágbára Ọlọ́run aburú ò ní ṣe yí o. bẹ́ẹ̀ ṣe ń wò kàn nìyí ẹ máa bá wa share, ẹ máa like, ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa lọ sórí YouTube channel wa kẹ́ bá wa search Ẹ̀yà Yorùbá World TV. tẹ́ bá ti search ẹ bá wa subscribe, ẹ wá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ o tẹ́ ń wò wá ní súra wa lágbára Ọlọ́run ọba Elédùmarè ká ní ọjọ́ rere ẹ̀yà ṣe o.